tí àkekèé bá ta ni yálà inú oko ni àbí inú ilé ìbá àwọn àfáà ṣe ní ohun tí wọ́n ń pè ìyẹn ọfọ̀. Òun náà bàbá wa náà ní ọfọ̀ àbí kí wọ́n pè ní útúbà ṣe bí ohun ni ẹlòmíì máa ń dàpọ̀ mọ́ra wọn ní wọ́n ń pọ̀fọ̀. Kí ni útúbà? Ẹ má yẹ ká tàn wá. Ohun tá à ń pè lẹ́nu, ohun gbólóhùn ó ní útúbà. Tá a fẹ́ pè sí nǹkan agbómi kalẹ̀ báyìí a bá ń pe ohùn sí i wọ́n la fẹ́ ké útúbà sí i. Kí ni útúbà yẹn? Ohun ní ọfọ̀. Báwọn àwọn àfáà ṣe ní àwọn bàbá wa náà ní tiwọn tó sì jẹ́ pé ó ń jẹ́ bí idán ni. Kódà tí ejò bá sànyàn tẹ́ mọ̀ pé gbáyà sí òun ejò útúbà òun ejò á lo òògùn sí ni. Àwọn bàbá wa ní tí wọ́n fi poró ejò kùrì sí ìwòrán o ìyóò kú yányán. Àwọn bàbá wa Ọlọ́run jogún nǹkan fún àwọn bàbá wa nílẹ̀ Yorùbá àbí kí n sọ pé ní Áfíríkà ń bí Ọlọ́run jogún tiwọn náà fún wọn Sáúdí. Ọlọ́run ò gọ̀ o tó gbé ànábì sí Sáúdí ó gbé Jésù sí Jerusalem ó wá gbé àwọn bàbá wa àwọn Ṣàngó ni Ọya Ṣàngó ni Ògún ni ó gbé sí Áfíríkà. Tọ́lọ́run gbọ́ ni Tọ́lọ́run mọ̀ pé dúdú ni wá níta iná wọn fi tọ́jú ara yín ó wá gbé nǹkan dúdú ó gbé wá fún wa torí pé dúdú ni wá ó dẹwé àti egbò ó ní ká máa lò ó fún kápá wa. Tọ́lọ́run gbọ́ ni Ọlọ́run ò gbọ́. Tí àkekèé bá tàyàn ẹ kò nídìí abẹ́rẹ́ ẹ mọ́ dára yín láàmú ẹ kàn máa mi wá bíléèdì àti ata pupa ó lè játa ródó ó lè játa àjọsìn ẹ jẹ́ kí a lọ ata yẹn kó kúnná dáadáa ẹ buyọ̀ díẹ̀ sí ẹ buyọ̀ sí ẹ bù sí yá ti bù sí ẹ yá bá mi sábì tí àkekèé ti ta nìyẹn ẹ sábẹ̀ ní gbẹ́rẹ́ ẹ rí i pé orú àkekèé ó máa jáde lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ ti sá ní gbẹ́rẹ́ báyìí ẹ wá fi ata àti iyọ̀ á bulẹ̀ lórí lójú ẹ̀ ó wá ní gbólóhùn gbólóhùn tá pèsè lélẹ́yìí ẹ dákẹ́ mú bẹ́rù yín àti ìwé ẹ kọ sílẹ̀ ní tí a lè gbé ságbárí ni ẹ kọ́lẹ̀ ṣùgbọ́n ẹ gbé sí agbárí torí ijọ́ tí kò ní sí ìwé lẹ́gbẹ̀ẹ́ yín táì kí wá sì ta èèyàn kan lágbègbè yín ẹ jẹ́ kí asáré pe ohun yìí sí tá a pè náà ní ó yá oògùn òpó olóògùn ní filẹ̀ ní alápò kéèké á sì sílẹ̀ mẹ́ta alápò kéèké alápò kéèké alápò kéèké òrébé nìgàn òrébé nìgàn òrébé nìgàn onílé yìí lọ kálejò kó dúró onílé yìí lọ kálejò kó dúró onílé yìí lọ kálejò kó dúró gbogbo burúkú tó fi sínú ẹsẹ̀ yìí kó kúrò ní kíákíá báyìí gbogbo burúkú tó bẹ nínú ẹsẹ̀ yìí bóyá ọwọ́ ni àbẹ́sẹ̀ ni tó bá ti ta wá wọn náà la máa dárúkọ oró yìí ó jáde má jẹ́ ká parọ́ tàn wá oró yìí ó jáde ọlọ́mọ báwo ni ẹ lè fún paracetamol mu bàbá oògùn òjúbá náà lọ ọ̀pọ̀kọ́ ohun lásán náà ni alápò kéèké òrébé nìgàn 3 times ni o alápò kéèké òrébé nìgàn ó ní òkè lọ kálejò kó dúró gbogbo burúkú tó bẹ nínú ẹsẹ̀ yìí yálà ọwọ́ ni àbẹ́sẹ̀ ni bá mi kó kúrò bẹ́ẹ̀ ó tán bá ti pè gbólóhùn ẹ̀ sílẹ̀ ó parí lẹ́kẹ́ ni ẹ máa play ball rẹ̀ láì pé bọ́ọ̀lù ń gbá lọ́wọ́ tọ́wọ́ kèké fi ta ó máa ṣeré ẹ̀ lọ kò sábú bí ó ṣe jẹ́ nìyẹn ẹ lè fẹ́ pè mí nọ́mbà tí ẹ máa pè mí sí ní 08039336675 tàbí 08087533584 orúkọ mi ni Dr. Aviz Abolade ọmọ Aramide ire o ó dàbọ̀.